ìran mi ó ti ṣẹlẹ̀ o àápùn ṣẹlẹ̀ mo rí mú ètè sánú o tó báyìí ni pékélé arúgbó jẹ gbèsè ta ni yóò san pa ó ti gbọ́ tí gbọ́ ẹ jẹ́ sáré gbé yín débẹ̀. We will reject any state police in Lagos State except it consists of 50% Igbo group. Òun ló gbọ́ yẹn. We will reject any state police in Lagos State except it consists of 50% of Igbo. Àwọn Igbo group náà kó para wọn papọ̀. Wọ́n ní láyé Bàbá Tinubu sọ wípé àsìkò fún state police ó ti délẹ̀ báyìí lórí ọ̀rọ̀ insecurity nínú Nàìjíríà. Inú wa dùn ayọ̀ wa kún ayọ̀ abara tí mo yọ̀ fún yín, mo yọ̀ fúnra mi, mo yọ̀ fúnra mi, mo yọ̀ fún yín. A nídìí ẹ wo iye ọdún tá ti ń pariwo state police. Bàbá Tinubu wá yọ̀ǹda wípé ó ti wá yá báyìí sìn. Àwọn ọmọ Ìgbò wá ní ká mórí wá ká fọrùn lẹ̀. Wọ́n ní tí wọ́n bá ti fi 50% ọmọ Ìgbò tó ń gbé ní Lagos State kan jẹ́ pé wọ́n wà lára àwọn state police ní Lagos State páwọn ò ní gbà. Ẹ jọ̀ọ́ èmi ò mọ̀. Àṣẹ wọ́n ti sọ Lagos State wọ́n ti yí padà ó ti dòníṣà. Èmi ò mọ̀ pé Lagos State ti dànàbra àtẹnugun. Wá gbọ́ fídíò fúnra lára ẹ̀. Couple of days ago, the president of Nigeria, President Bola Ahmed Tinubu, announced that state police is long overdue and that he will establish state police. So I saw the report now that a particular Igbo group said that state police will not stand in Lagos State if 50% of the people that will be recruited, if 50% of the policemen are not Igbo. Reactions are pouring in as regards this. Why some people are saying that, is it the same Lagos State that they are saying is smelling, that they still want to be part of the state police? Why some people are saying that anybody that cannot abide by the rule and regulation of any state should kindly go back to their states? But my own thing about this whole thing is, how exactly did Nigeria get to this point? What is this constant dragging of this, Lagos State? We've seen Lagos State is smelling. We've seen Lagos State is no man's land. We've seen a lot of things in time past. This is highly uncalled for. State police is highly necessary. And I don't think anybody should tribalize this thing. So if the 50% is Igbo, what about the remaining 50%? So the remaining 50% should be Yoruba. What about other tribes that are in Lagos State? What about the Hausas? What about the Edos? What about other people that are in the state? And why is this group that said 50% should be Igbo, why are they not particular about the percentage of Igbos that will be in the eastern states? Why are they constantly focused on the 50% of Igbo being part of the state police in Lagos State? Why are they not particular about the eastern states? What is this constant dragging of Lagos State back to back? For years now, that is what we keep saying. Whenever you hear tribalism, religious fanaticism, just know that the person talking is an Igbo person. Yes, they are Igbos. Whenever you see any comments, this person is being tribalistic, this person is being religious fanaticism, just know that this person is an Igbo person. But whereas, in reality, they are the most bigot people in Nigeria. The most tribalistic. Even history said it, they are the most tribalistic tribe in Nigeria. But they are quick to cry victim, to claim victim. Oh, no, these are that. I come from Nasarawa State. I am Haruna. My real name is Haruna. I come from Nasarawa. Finland. Arifin ti ń pọ̀jù. Arifin ń pọ̀jù ọmọ ìran mi. Mo rò pé àsìkò tí ń tó wẹ́rẹ́ tá a máa fi àwọn people yìí sí àyè wọn ibi tí wọ́n belong sí. A dẹ̀ ti ń ṣe kò tí ì yé wọn ni. Yóò yé wọn lọ́la tẹ́dẹ̀. Tẹ́dẹ̀ made a year. Made the gbedu enter body. Mo láti jí. Àsùnmọ́. Ọmọ Igbo ńkọ́ ó lé fùrù kankan. Ẹ jọ̀ọ́ 36 states make one Nigeria plus Abuja make it 37. Mo rò wípé gbogbo state tó make one Nigeria ló yẹ kó máa jubilate pé President Bola Ahmed Tinubu di jagaban. Ipe wọ́n ti sọ wípé àsìkò ti tó fún state police nísìn. Ọmọ Igbo lọ sí South East lọ́jà
fún state police wọ́n wà ní north bíbà wọ́n sọ wípé dandandan wọ́n ní láti include wọn ní state police ní north ilẹ̀ Yorùbá ìṣáá ni Lagos ìṣáá ni ṣé nǹkan míì ti wà lára yẹn ni my Igbo people because of this Lagos matter may una go hold meeting o because you see this Lagos wey dey enter una eyes ó kàn ń wo ojú yín lásán ni o ẹ lè rí o àlá tí ò lè ṣẹ tí Jésù àfidé ni àwa la ní àbí kí ni mo ti ẹ sọ ìjọ wo gan ni wọ́n yí orúkọ Lagos State padà tó di Anambra tọmọ Igbo ń gbé one condition because me fẹ́ understand àbí wọ́n understand ni ó sì ṣàlàyé fún mi níbi comment section ìjọ wo ni wọ́n yí orúkọ Lagos State padà àbí nínú geographical map Nàìjíríà tí wọ́n kàǹtì Lagos State mọ́ South East tó di Òwèrì Imo Onitsha Aba gbogbo ẹ̀ torí mi ò understand èyí tó kan ọmọ Igbo nínú ọ̀rọ̀ ilẹ̀ káàárọ̀ oòjíire kí ló kàn wọ́n the same àwọn ọmọ Igbo iná náà máa bọ́ síta o náà ní Lagos dey smell Lagos dey sing dey stink Lagos is this Lagos is bad everything about Lagos is no to Igbo but comot for that Lagos dem go die put see me see wahala which kind wahala be this my people you don see this kind thing before okay ayabẹ́lẹ̀ ó ti bí arẹ́ báyìí o gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátápátá ni mo wá ń pè ní àsìkò tá a wà yìí wípé ẹ jẹ́ ká foríkorí ká fi kùlùkù bàbá Jagaban di Jagaban ṣe bẹ́ẹ̀ ó yá ṣe bí bàbá rẹ ti ń ṣe ó yá ṣe bẹ́ẹ̀ bàbá state police yẹn gangan ni bàbá ṣe bí bàbá rẹ ti ń ṣe ó yá ṣe bẹ́ẹ̀ di Jagaban ṣe rí lórí state police tẹ́ ẹlẹ́ ó ti tó àsìkò yìí àgbè fún yín ọmọ olódòdè gẹ́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  tẹ́gẹ́ aláwàlàgbà àwa ni baba ńlá the father fọ́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 
there. Na we. Àsìkò wa ní jẹ́ kí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kó máa yí ẹ. Àsìkò tí gbogbo wa máa pariwo tá máa fẹnu kò wá ọmọ káàárọ̀ oòjíire. Ẹ̀yin bàbá wa Afẹ́nifẹ́re gbogbo yín, ẹ bá wa sọ fún bàbá Jagaban. Ṣé rí state police yẹn? Ẹ má ṣe kẹ́ bẹ̀rẹ̀ kẹ́ wá recruit kẹ́ bẹ̀rẹ̀ kẹ́ lẹ fẹ́ kó àwọn northerner, ẹ fẹ́ kó wọn wá sí south west. Ẹ fẹ́ kó south west, ẹ fẹ́ kó lọ sí northern part. Ẹ fẹ́ kó south east, ẹ fẹ́ kó lọ sí ibì kan, ẹ fẹ́ kó gbogbo ẹ̀. Rárá o, kò lè work o. Kò lè work o. Torí tẹ́ bá kó àwọn northerner wá sí ilẹ̀ Yorùbá, wọ́n bọ̀ wá pàwádìí. Tẹ́ bá tún kó àwọn ọmọ Yorùbá lọ sí ilẹ̀ north, àbọ̀mọ Yíbò, wọ́n á pa wá náà ni. Ẹ jẹ́ kí oníkálùkù kó dúró ló ní state ẹ fi state oníkálùkù kẹ́ recruit wọn síbẹ̀. Ẹ jẹ́ kí Yorùbá kẹ́ recruit state police Yorùbá fún ilẹ̀ Yorùbá, ti ilẹ̀ Yíbò fún ilẹ̀ Yíbò, fún ti northerner fún northerner, kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ má sọ wípé ẹ fẹ́ máa pín wọn káàkiri. Ogun ló máa dálẹ̀ bàbá Tinubu. Wàhálà yẹn á ṣẹ̀ṣẹ̀ wá sọ̀kalẹ̀, ogun á ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀. Tẹ́ ẹ bá ti jẹ́ kó oníkálùkù kó ṣe nǹkan wọn ní ọ̀dọ̀ wọn bẹ́ẹ̀. Yorùbá police, state police for Yorùbá, Igbo state police for eastern side, northern state police fún northern part. Ẹ rí wípé iṣẹ́ yín ayọ̀. Orí ibi tí mo fẹ́ fi pé gbogbo ọmọ káàárọ̀ oòjíire nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ súnmọ́ bàbá wa Olódòdẹ, bàbá Tinubu, ẹ bá wa jẹ́ kó yé wọn. Tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀, ẹ má pín wọn, ẹ má kó wa káàkiri o. Ẹ má kó wa káàkiri o. Omi àtẹ̀yìn wọ̀gbìn lẹ́nu o, kò ní wọ́ọ̀kì o. Lóòótọ́ náà, a máa ní láti kọ́ọ̀bù àwọn governors wa torí wọ́n fẹ́ misuse opportunity, power yẹn á fẹ́ intoxicate wọn. Ṣùgbọ́n tá bá ń débi tó bá tó àsìkò àtiṣu, fùrọ̀ á padà là. Ẹ wá bá wa sọ fọ́mọ Yíbò yìí pé kí wọ́n lọ síbo, kán padà lọ sí Anambra àtẹnugu, kán lọ jà ń bẹ̀. Lagos state belongs to Yoruba land. It's part of south west. Bẹ́ẹ̀ ni ilẹ̀ káàárọ̀ oòjíire ni Lasgidi tíatíá. Ọmọ Yíbò ò ní right láti wá jẹ state police ní Lagos state. Are you a Yoruba person? If you want to become a state policeman, oh yeah, move back to your area. Lọ recruit ara ẹ̀ ń bẹ̀, lọ register ń bẹ̀. Kò jù bẹ́ẹ̀ lọ, my own idea òun ni mo mú wá yẹn. Ẹ̀yin náà ẹ fi kún. Wọ́n ní kán jẹ́, wọ́n lé gogo ni. Ẹ gbé jùnù sígbó, wọ́n lẹ́ràn díẹ̀díẹ̀ wà ń bẹ̀. Lagos state ó rùn, Lagos state ò dá, Yorùbá ò dá, Yorùbá banditry, Yorùbá kìíní kan ṣe bẹ́ẹ̀ gbé gbogbo èdè tí bàbá ọmọ Haúsá yẹn tó sọ. Àwa náà ń pè ní banditry, Yorùbá ronúkú, ṣùgbọ́n the whole Nigeria knew wípé ẹ̀yin Igbo kò sí èèyàn tó banditry tó yín láyé.
yàtọ̀ fún àwọn ọmọ àlè sọ̀rọ̀sọ̀rọ̀ àárín wa táwọn náà máa ń qualify àwọn ọmọ Yorùbá ní Yorùbá bigotry tó ń pè wá ní Yorùbá ronú ọmọ àlè tó fọwọ́ sí júwèé ilé bàbá ẹ̀. Ìgbàdí kankan là ń lọ. Ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀. Tó bá jẹ́ lórí ìjọba bàbá Tinubu lọ́wọ́lọ́wọ́ lórí insecurity, àwa dúró tì wọ́n gbágbágbá lótìtọ́ àti lódodo bàbá Tinubu. Àwa sòtítọ́ fún yín, economically Nàìjíríà ò rẹ́rìn o. Nàìjíríà ti plighted o bí àṣà damani o. Ebi ti yí àwọn èèyàn fún, ebi ń pa àwọn èèyàn. Economy wa ò dáa nínú bẹ̀ yẹn. Ṣùgbọ́n insecurity part of it, bàbá ride on, nothing do you. Ẹ gbà mí lọ́wọ́ El-Rufai. Ẹ wá gbọ́ nǹkan tí El-Rufai sọ. Ẹ jọ̀ọ́ ṣé irú ọ̀rọ̀ báyìí ó yẹ kó máa jáde láti ẹnu El-Rufai. I dey tell all of una say these northern political people, the day wey dem dey share shame, dem no dey house. Dem no get shame at all. Dem no get shame. Come lis ten to them. Is to pay bandits, give them monthly allowance, or send food to them in the name of non-kinetic. It's nonsense. We are empowering bandits. Is that what is going? It's not the government of Kaduna State. It's a national policy driven by the Office of National Security Advisor, and Kaduna is part of it. Many states are objecting to that, but that is the policy now. Kiss the bandits. That's the new policy. My position has always been the only repentant bandit is a dead one. Let's kill them all. Let's wipe them. Let's bomb them until they are reduced to nothing. And then the 5% that still want to be rehabilitated can be rehabilitated. You do not negotiate from a position of weakness. You don't empower your enemy. You don't give him money to go and buy more sophisticated weapons. That's why the insecurity problem has not gone away and will not go away as long as this policy continues. They can deceive, they can cover up, they can do propaganda, but those that live in Katsina, those that live in Zamfara, those that live in Kaduna, those that live in those states, they know what is happening. Are you seeing? I will say Buhari even try to do something like Tinubu for us in Arewa. Buhari wasted our 8 years. Buhari wasted more than 8 years without pointing out something. This is what he did for the people. He did 8 years. Yes, he wrote 8 years. What did you do for us? We Northerners. Nothing. 8 years Buhari wasted our time. Like, do you see Tinubu? See Coastal Road this man is doing. 60% of national budget is what he's using to do the Coastal Road. Creating economy for Yoruba and South. Creating mega economy, revenue for Yoruba and South. 60% of national budget, you think this man they use to do Coastal Road. Wait, after the Coastal Road now, wait in the next 5 to 10 years, you see Lagos State revenue will increase from maybe by 300 to 400%. Because transportation has become cheap. From here to Calabar, it don't take us 5 hours. You don't take Calabar, you can take goods from Apapa to Calabar within just 24 hours, you're back. There is security on the road, there is road, everything, no hold up, nothing. Why do road for here like this, like for Lagos here like this, to Bruno State, Coastal Road for us too. Yeah? To create economy from the east, for the south, do other things for us to create economy. That's why they say they should be zoning the power from the south to the east, from the north to the south, from the north to the south. You come to our time, now for them they claim Baba Megeskia. They wasted our time. Now my northern brother say no, Tinubu must go. I say you are playing. Anybody from the north that say Tinubu must go, that person is a player. You are whining yourself. Now person, did anybody hope Buhari not to work for us? Did anybody the Yoruba and Igbo, the whole Buhari not to work for us? You come to their own turn now, you say no, Buhari Tinubu must go. You are playing. I see what you rule for. I don't like him, but he must rule for 8 years to teach us a lesson. Thank you. Oganio. El-Rufai, maybe you should come out boldly and tell us what is eating you raw. Because all this one you are saying is just irrelevant. Relevant, El-Rufai. You accusing President Bola Ahmed Tinubu government pampering terrorists. Iye. Gbogbo ọmọ ìran mi ẹgbà mí. Àbí bọ̀bọ̀ ìró wípé gbogbo wa lọ́pọlọ wa dojú délẹ̀ ni. 8 years sí President Buhari. Ni Gumi fi ṣe intermediary láàrin
Buhari government and the terrorists don't pamper wọn every now and then. The only successful job tí northern governors tí wọ́n create throughout 8 years of Buhari òun ni wọ́n non-rebrand the terrorists. Wàá máa gbọ́ wọ́n ti repentant Boko Haram, repentant this, repentant that. The next thing wọ́n kó wọn lọ sí rehabilitation. Kátó wí kátó fọ́n ti kó army uniform sí wọn lára. Most of all these past governor, present and the future, gbogbo wọn náà ní terrorist group tí wọ́n fi ń pa àwọn èèyàn tó fi ń gba ransom. Láti ìgbà tí bàbá ti débẹ̀, jẹ́ kí n sáré gbé ẹ débẹ̀ kó lè yí ẹ dáadáa kó lè mọ bí géèmù tí ọmọ olódò dẹ tí wọ́n ṣe ń play game yẹn di jàgàbá. Alẹ́ yìí lẹ fíìtì wọn ẹ̀yin lọ́kọ̀ ìyá wọn. Ride on, baba, we dey with you. Lórí ọ̀rọ̀ insecurity, state police, it has come to stay. If Northerners want to pine, may una pine. If Igbo want to pine, may una pine. Everybody, kó wà lórí ayé ẹ̀. Kí ló dé? Northerners ò ní fẹ́ state police because ọ̀nà ìjẹ wọn business terrorist wọn ó ti dí. Ìyẹn ìkíní. Ìkejì, politically gbogbo ibi tí àwọn northern leader tó ti ń sọ́ọ̀kì Nàìjíríà dry tán kó gbogbo owó bíi NNPC àti gbogbo ẹ̀ máa ní bàbá Tinubu ló ń ṣe kí ni ó filẹ̀kùn mú gbogbo wọn lọ́wọ́. Ebi ti fẹ́ pa wọn, gbogbo wọn tó kó sí rìsáàfù náà lọ́wọ́, ojú wọn ti bó. Ẹbí El-Rufai dáadáa pé ṣé wọ́n terrorist group títí ẹ̀ allegedly ṣebí gbogbo wa la gbọ́ porúkọ gbogbo wọn wà ń bẹ̀ páwọn náà sponsor wọn. Ṣé ọwọ́ ti bá àwọn ti group tọ̀dọ̀ títí ẹ̀ owó padà wọlé? Torí we don't understand this crying up and down. How can El-Rufai come out and be accusing President Bola Ahmed Tinubu government that is pampering terrorists? Kí ni Buhari ṣe? Ṣé ìgbà tí Buhari wà láyé El-Rufai ó ti kú àbí kò sí láyé, òde ayé ló wà? Gbogbo ìgbà tí Gumi ń gba owó tó ń threaten Buhari government tá gba owó burúkú millions billions tẹ̀lọ́kọ̀ fún terrorists. Ẹ jọ̀ọ́, El-Rufai ò rí, ojú ẹ̀ fọ́, kò rí, kò gbọ́. Àbí ṣó gbọ́ ni? Àbẹ́ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ. Kàn ní tìjú. Northern leaders, they are shameless people. They will just come out and be yarning shit. Una no dey shame. Una no dey shame. Na Tinubu fit una. Yes. Òun ló fit yín. Ẹ ṣì máa jí sọ̀rọ̀, ẹ ṣì máa gba bẹ́skì. Bàmí olódòdẹ, ẹ máa ride on. Ṣùgbọ́n economically, Nigeria ò dá o, bàbá. Àátọ̀ òótọ́ fún yín. Ẹ bá mi mú fídíò ìdọ́dọ̀ bàbá. Nigeria ò rẹ́rìn, bàbá ẹ̀mí ń bọ́ lọ. Àwa tá wà labroad gan with the filler. Bàbá ẹ̀ be calming down. Economically, ẹ wá nǹkan ṣe sí. Insecurity, state police yẹn has come to stay. We love it, sir. Ìgbà tó máa bẹ̀rẹ̀ báyìí, òun ni kókó. Òun ni kókó. Because state police máa gba ìjẹ lẹ́nu wọn ní north. Kò lè pay wọn. Kò síbi tó máa gbà pay wọn. Adẹ̀kú oríire ti Ladipo market. Ṣé bẹ́ẹ̀ ti gbọ́? Àbẹ́ ẹ̀ tí ìgbọ́ ni. Èmi mọ̀ pé ẹ ti gbọ́, ẹ ti mọ̀, ẹ ti gbọ́, ẹ ti gbọ́. Wọ́n ti change orúkọ. Wọ́n ti change orúkọ. Ṣé o ti mọ orúkọ àwọn tí wọ́n fi síbẹ̀ sìn? Wọ́n ti gba Ladipo lọ́wọ́ àwọn ọmọ Igbo tó dominate tẹ́lẹ̀. Yorùbá ló ní nǹkan wọn, ilẹ̀ káàárọ̀ òjíire ló wà. Ọmọ Yorùbá pọ́nbélé ló wà ṣe. Congratulations to the new Ladipo market leaders. Yorùbá has taken over the leadership of Ladipo market after the no man's land claim of 2023 election in Lagos State. The main board to administer and manage activities at Ladipo market are Barrister Femi Martins, Chairman, Mr. Tope Olowoyeye, Secretary, Mr. Babatunde Ige, Mr. Ajibade Olajoku, Mr. Emmanuel Dike. Ìyẹn náà, Igbo ṣì ni. Some Igbos are threatening to relocate to Aba. Ìyìn kí ló kàn wá ṣe bí ìlú wọn ni èwo ni threatening bẹ́ẹ̀. Ìbọn wá láti ibẹ̀ wá sọ́dọ̀ wa ni tán bá dẹ̀ fẹ́ padà ẹ máa lọ àti ohun. But Ijebus and Igbominans are waiting to replace them. Those two can do the job even better because they will not sell fake products. Ẹ fi wálé jẹ́ ká tún nǹkan wa ṣe gbogbo business wa ta ni tẹ́lẹ̀. Ṣé bẹ́ẹ̀ délé wá ẹ jákẹ́ systematically lọ́wọ́ wa. Àsìkò ti tó láti gba gbogbo nǹkan padà. Ìwọ ọmọ káàárọ̀ òjíire, mo rí wípé ó ń fi ọkàn bá gbogbo nǹkan tó ń lọ. You are still waiting for the time tó máa wá sọ níta gbangba vertically tó máa lè máa sọ wípé kinní kan. Ṣé o rí wípé nǹkan tó ń béèrè fún ó ń ṣẹlẹ̀ systematically? Ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn. State wo ló ti wá? Èkìtì ni mo ti wá. Governor Èkìtì
ẹ̀yin náà ẹ yí gbogbo nǹkan òfin gbogbo ìwé everything ní Èkìtì ẹ̀yin kọ́ lédè Yorùbá kó máa lo bẹ́ẹ̀ kó máa lo bẹ́ẹ̀ Káàárọ̀ Oòjíire nation kó máa lo bẹ́ẹ̀ tí rí abá ti ní state police ìyẹn náà tó ti dúró gidigba gbogbo nǹkan ti ń change àbọ̀ ògbọ́ ni Charlie boy ó nígbà tí wọ́n yí orúkọ wọn padà ní bus stop tán fi Ọlámídé Bàdó sí ó ní depression setting yes we go correct all the mistakes alámà correct gbogbo mistake tá ti ṣe ìwọ tó bá jẹ́ ìkan lára wa tó mọ̀ pé ìkan lára wa ni ẹ́ tó lọ gbà pọ̀dẹ̀ tó dúró ń bẹ̀ wàá bá ogun yẹn lọ a máa fi ẹ́ palẹ̀ nǹkan tó wà ńlẹ̀ mọ́ ni ẹ tí ìmọ̀ kankan ẹ tí wọ̀jọ̀gbọ̀n ilẹ̀ Káàárọ̀ Oòjíire máa gòkè àgbàsẹ́ bẹ́ẹ̀ ni kí ló dé bàbá lọ́dọ̀ọ́dẹ right on nothing do you ẹ jẹ́ kó máa wẹ́lí wẹ́là kiri ẹ jẹ́ kó máa sunkún we dem ẹ fà wá sílẹ̀ fún wọn kò tí ìyá ṣe ń ṣẹ́nu kù tó bá dójú agbami àgbá ọ̀rọ̀ sí yín gbogbo àṣírí tó kù tó yẹ ẹrù pé àmọ́ a máa bá yín tú síta gbogbo àgbẹ̀ yá mọ ipa tí ẹ̀yin náà dẹ́nà ipa ẹni bí ni yín ẹ̀ ṣe bá gbé láyé àsìkò ti tó lílọ́la ń lọ ẹ máa bá yẹn yín mbẹ̀ bàbá lọ́dọ̀ọ́dẹ ṣe bí bàbá rẹ ti ṣe bẹ́ẹ̀ nígbà campaign mo lẹ́ miscalculate lóòótọ́ mo kó jẹ́ bíi ti òṣà wọ́n ní àwọn kó gbogbo ọ̀rọ̀ tó sọ lẹ́yìn kábíyèsí wọn kò jẹ èmi náà kò jẹ wàláì lásìkò yìí ọwọ́ ń gbojú ọwọ́ lórí ọ̀rọ̀ insecurity ni bàbí ọlọ́dọ̀rin ọlọ́run miscalculate lórí eléyìí ó calculate bàjẹ́ dìjàgà báà má gbàgbé láti bá mi share fídíò gbogbo ibi tó bá yẹ kó share dé bẹ́ẹ̀ ni máa bá mi kí wọn ní ọ̀dọ̀ bàbá wa Jídé Sanwó-Olú pàríṣẹ́ ọwọ́ wọn o kó máa lo bẹ́ẹ̀ o Mr. Selebu gbogbo ẹ̀yin gọ́fúnà tó kù nílẹ̀ Yorùbá àgbọ̀n kankan látọ̀dọ̀ yín kí ló dé Èkìtì ó tutù ju Oǹdó àgbọ̀n kankan ayédá ti wá kí ló ṣẹlẹ̀ wọ́n ló kówó wọn jẹ ẹjọ́ Ọ̀ṣun bàmí ìmọ̀lẹ̀ níta bọ́nbọ́n Ọ̀yọ́ Mákindé náà àbí drop your comment níbi comment section má gbàgbé láti bá mi share video yìí support my brand náà mi ò lè dá ṣe ṣé o ti bá mi subscribe o ò bá mi subscribe kí ló ń bí ẹnu ilẹ̀ Káàárọ̀ Oòjíire mo gbé dání mi ò lólódì ó yá bá mi subscribe drop your comment ire o gbàngbà.